ṣeun bàbá bàbá ó mà ṣe Jésù ó ṣeun Ọlọ́run mi ó ṣeun bàbá ó ṣeun bàbá bàbá ó mà ṣe Jésù ó ṣeun Ọlọ́run wa ó ṣeun bàbá. Báríkà adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run, á gbé Ọlọ́run ga, a yìn Ọlọ́run lógo, á fi ìyìn fún Ọlọ́run fún Alhaji Oríyọmí Hamzat àti olórí Naomi tó gbójú tó wò mí pátápátá àti olórí principal bákan náà. Ìlú Ìbàdàn yọ̀ ṣẹ̀ṣẹ̀ báyìí, gbogbo àwọn òṣìṣẹ́ àgídìgbò wọ́n ń dunnú wọ́n ń yọ̀, gbogbo àwọn olólùfẹ́ Alhaji Oríyọmí Hamzat, olórí Naomi bákan náà àti gbogbo ẹbí principal ni wọ́n ń yọ̀ ni wọ́n ń dunnú wípé Ọlọ́run tú àwọn ènìyàn wọ̀nyí sílẹ̀ ní inú àhámọ́ tí wọ́n wà. Wọ́n fún Alhaji Oríyọmí Hamzat ní gbèdéke nílé ẹjọ́ kí wọ́n tó lè ní àǹfààní láti dá wọn sílẹ̀. Kí ni àwọn gbèdéke yẹn? Àkọ́kọ́ wọ́n tó lè dá wọn sílẹ̀, kó tó di pé wọ́n dá wọn sílẹ̀ yìí, wọ́n ní láti wá onídùúró méjì tó jẹ́ ọmọ ìlú Ìbàdàn. Bákan náà wọ́n ní láti fi ìwé ìrìnnà wọn sílẹ̀. Pé nígbàkúgbà tí wọ́n bá ti pe Alhaji Oríyọmí Hamzat pé kí wọ́n yọjú ní ilé ẹjọ́, àwọn onídùúró yìí gbọ́dọ̀ mú wọn wá, wọ́n gbọ́dọ̀ fi wọ́n hàn nílé ẹjọ́. Ìyẹn bẹ́ẹ̀. Gbèdéke mìíràn, condition tá a lè pè ní condition tí wọ́n tún fún wọn ni pé Alhaji Oríyọmí Hamzat wọn ò gbọ́dọ̀ sọ ohun tí ojú wọn tí ó rí ní gbogbo àkókò tí wọ́n fi wà nínú àhámọ́ yìí ní orí ètò wọn. Wọn ò gbọ́dọ̀ mẹ́nu bà, wọn ò gbọ́dọ̀ sọ ohunkóhun nípa rẹ̀. Bákan náà títí tí ẹjọ́ máa fi parí, wọn ò gbọ́dọ̀ sọ nǹkan kan nípa ìgbẹ́jọ́. Àwọn condition wọ̀nyí ni wọ́n fún Alhaji Oríyọmí Hamzat. Àmọ́ bó ti wù kórí, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé lílọ tí wọ́n lọ kì í ṣe pé òkú wọn ni wọ́n padà gbé jáde níbẹ̀. Wọ́n lọ láyọ̀, wọ́n sì bọ̀ láyọ̀ àti àlàáfíà. A sì gbọ́ Ọlọ́run náà gbọ́ wípé bó ti wù kórí, dúdùn ni ọsàn yóò so fún wọn nígbẹ̀yìn nígbà tí ẹjọ́ bá máa parí pátápátá. Dídùn ni ọsàn yóò so. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí inú ọmọdé tàgbà ń dùn, àjọyọ̀ ń lọ lọ́wọ́ ní ìlú Ìbàdàn. Mo kí yín kú oríire gbogbo ẹbí Alhaji Oríyọmí Hamzat àti gbogbo ẹbí olórí Naomi àti gbogbo ẹbí principal. Mo kí yín kú oríire lọ́pọ̀lọpọ̀. Mo gbàdúrà o, gbogbo ojú tó ń wò mí pátápátá, tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí àtàwọn tó tún máa wo fídíò yìí, pé lórúkọ Jésù a ò ní ṣe oore ṣe. Ẹ̀mí Ọlọ́run a máa tọ́ wa, a máa darí wa. Oore tó yẹ ká ṣe, Olúwa máa tọ́ wa. Oore tó yẹ ká ṣe, Ọlọ́run á tún máa tọ́ wa bákan náà torí pé oore dẹ̀ ti ṣòro ṣe ń sìn yìí, àti pé kó o ní jùlẹ̀ kó o tó ṣoore. Mi ní ká má ṣoore o. Oore dáa, ó bá ìfẹ́ Ọlọ́run mu, ó bá òfin Ọlọ́run mu. Ó ní ẹni tó mọ rere ṣe tí kò ṣe, ẹ̀ṣẹ̀ ni fún. Nítorí náà ó dáa láti ṣe rere. Àmọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà yìí, ẹ mọ̀ wípé ní àkókò yìí ìlú gbẹlẹgẹ́ lákòókò yìí o. Torí náà tí o bá máa ṣoore, ronú lẹ́ẹ̀méjì kó tó ṣoore. Gbàdúrà sí dáadáa, jẹ́ kí Olúwa tọ́, jẹ́ kí Olúwa darí rẹ. Ìyẹn ni pé jẹ́ kẹ́mi Ọlọ́run jẹ́ kó tọ́ ọ sọ́nà. Bíbélì sọ pé fi ọ̀nà rẹ lé Olúwa lọ́wọ́, yóò sì múṣẹ fún ọ. Torí náà kó tó ṣe ohunkóhun, fi lé Olúwa lọ́wọ́, pàápàá jùlọ lórí abala oore ṣíṣe. A ò ní ṣoore kó dìbì mọ́ wa lọ́wọ́, a ò ní ṣoore ká bá wa lọ́gbà ẹ̀wọ̀n, a ò ní ṣoore ká rẹ́jọ́ rè
àní ṣoore kákàgbákò ní agbára Ọlọ́run ní orúkọ Jésù Kristi. Ẹ jọ̀wọ́ ẹ bá mi pín fídíò yìí, ẹ bá mi like bákan náà. Èrò ọkàn yín náà ẹ bá mi sọ sí abẹ́ fídíò yìí. Bóyá àmọ̀ràn lẹ fẹ́ gbà wọ́n, bóyá ẹ fẹ́ gbàdúrà fún wọn. Ẹ ṣé fún wa. Àlàáfíà ni fún yín o.